tarbiyatahum tarbiyatan imaniyah kéèyàn tọ́ ọmọ èèyàn ní ìtọ́ ìgbàgbọ́ ìtọ́ ìmánì kéèyàn fi tọ́ ọmọ so ẹni tó bá tọ́ ọmọ ní ìtọ́ ìgbàgbọ́ irú ẹni yẹn ni ọmọ rẹ̀ ní ó wúlò ní ó túmọ̀ sí pé ó tún àwùjọ yìí ṣe jẹ́ kí n ti ń jẹ́ àkídà tó gbádùn ẹni pé ìgbàgbọ́ tó jiná jẹ́ kó yí àwọn ọmọ rẹ̀ láti kékeré máa kọ́ wọn ní àkídà ahlus sunnah wallahi kò sí àkídà náà láyé tẹ́lẹ̀ kọ́ ọmọ tí ò ní kó bá àbí àkídà ahlus sunnah ni àfi àdìsọ́kàn ahlus sunnah ni tó bá fi súfí tọ́ ọmọ tó fi àkídà súfí ìgbàgbọ́ súfí tó fi tọ́ ọmọ èèyàn dáràn àtọ́lọ́bá kan fẹ́ jọ ọmọ yẹn kó mẹ́rin ni àkídà súfí òun ni ó jẹ́ kí ọmọ gbà pé àwọn wòlíì kan bẹ tí wọ́n kápá ọlọ́run ike àwọn wòlíì kan bẹ tí wọ́n kápá ọlọ́run àkídà súfí èèyàn ò ní jẹ́ mùsùlùmí ó sì ń ṣẹ̀sìn Islam ò ní jẹ́ mùsùlùmí ẹ̀sìn Islam ló sì ń ṣe àkídà súfí ni máa ń ṣèyàn báwọn torí ó ní ẹlòmíì tí ó yàtọ̀ sọ́lọ́run gbégédé tẹ́mi ò yọ lọ́mọ́ àwọn míì wọ́n lú ẹni wọn mọ́ Ibrahim Niyas àwọn míì wọ́n lọ́ tí wọ́n máa Ahmad Tijani àwọn míì wọ́n lọ́ Abdul Qadir Jilani bí wọ́n ṣe ní lóríṣiríṣiríṣi tán lọ́mọ́ nu wallahi ọ̀rọ̀ tí ń sọ yìí bí ó ṣe rí nù nílé kéwú ní ọ̀dọ̀ wa bóyá bí ọ̀sẹ̀ méjì nìsín nínú mọ́ṣáláṣí ni mo kàn rí ọmọ kan so wọ́n á jí pé a dìde pé kí ló ń ṣe wọ́n tàbí pé sọ̀rọ̀ àrùn ìgbìmọ̀ sílé kéwù ni sobi tí mo ti ń jí lọ́wọ́ kan rí okùn tẹ́rẹ́ kan lọ́rùn rẹ̀ báyìí wọ́n bá kọ́ ọ́bọ̀ ṣùgbọ́n ní kí lè ìgbà tí ń fi fà á jáde tán yányá wàláhì fọ́tò Ibrahim Niyas lọ́wọ́ ń bẹ̀ wọ́n á ní bolo sí rélé yìí ó ní bàbá àwọn náà gbé fún un náà kí sí wọn lọ́rùn ṣùgbọ́n á ní sórí sẹ́tìn fún ọ onípẹ́lọ́ lè bí bàbá rẹ̀ pé kí ni ń ṣe torí mo ti bí wọn náà ti fi kí ni ń ṣe olóhùn ọmọ ti ń ṣe mo ní pé ọ̀fẹ́ sọ fún mi àmọ́ kí ni yìí ń ṣe ní ọrùn rẹ̀ wallahi ibi súnfì ṣe rí nù súnfì ń ba ayé jẹ́ ni súnfì ń da ayé rú inú mi dùn nísìnyí ẹ̀yin oní súnfì náà ẹ̀yin náà ti jáde ẹ̀jẹ̀gbà ipe ẹ̀ ń da ayé rú ni pé ẹ̀ ń ba ayé jẹ́ ni ẹ rí ọlọ́run máa ṣeun lọ́jọ́ mẹ́ta yìí wàláhì ìmọ̀rún nǹkan ti ń ṣẹlẹ̀ tí ẹni tí irọ́ bá ṣẹlẹ̀ báyìí ẹ sì rí kò ní pẹ́ òdodo sì sáré overpower ẹ sì rí òdodo òun sì jáde lẹ́ẹ̀kan náà tẹ́ wàá gbà níjó ní iná kan pínlọ yìí jáde nígbà yẹn tó bá wà lórí òdodo wàláhì sáàjì kínú rẹ ọmọ dùn ní gbogbo ìgbà májí kínú rẹ ọmọ dùn pé orí òdodo wọn wà kínú òdodo sunnah Nabi sallallahu alaihi wasallam ìlú gẹ́gẹ́ báwọn alùsùn báwọn sọ̀hábà sí ìlú tí ń jẹ́ sàlàfíyà kínú rẹ ọmọ dùn àwọn náà ń jẹ́wọ́ nìsín ń jẹ́wọ́ ipe súfì àwọn làwọn báyé jẹ́ òkè. àmọ́tọ́ yẹ pé torí bí ìbàjẹ́ ti pọ̀ tó lónìí ọ̀ndà súfì àwọn súfì àwọn alábá gbogbo ìlú yìí jẹ́ àwọn tá à ń ṣe la ilaha illallah àwọn alábàlú yìí jẹ́ àwọn súfì àwọn alábàlú yìí jẹ́ àwọn tá à ń kó mùrídìkì àwọn alábàlú yìí jẹ́ àwọn tá a gbé tàṣọ́wùfù lọ́wọ́ tá a la fẹ́ gbé sí àwọn tàná lọ́wọ́ àwọn alábàlú yìí jẹ́ lónìí ìlú tí mo wà yìí kú ìwúfà gbogbo Nàìjíríà ní sọfà Masha Allah àwọn alábà Nàìjíríà jẹ́. ṣe ẹni pé jákèmọ́ lọ́sọ̀ yóò wà bí káfẹ́ ìmọ̀ràn ẹlẹ́ àwọn ajáde bọ́ta pé ọ̀yà súfì ò báyé jẹ́ tó ní súfì dá àbí ọ̀yà kó jáde bọ́ta. a ní wọ́n ń báyé jẹ́ àwọn kékeré sọ pàrọ̀ làwọn ń báyé jẹ́ ẹ̀yin ni wọn ò báyé jẹ́ pé àwọn ẹni Ọlọ́run nu báyìí ni Ọlọ́run ẹ wá wo ọ̀rọ̀ kan tí ẹni náà wá sọ gbogbo ìgbà tí n bá ń sọ̀rọ̀ àwọn súfì ni mà ń sọ
ọ wá ní àwọn tí wọ́n jẹ́ àwọn sálàfí lónìí àwọn onísúnnà lónìí iṣẹ́ rí pé orí òdodo náà wà àwọn súnfì làwọn dayérú làwọn bá gbogbo ẹ̀jẹ̀ ó ní ẹnu problem táwọn ní pẹ̀lú wa ó ní nǹkan ẹyọ kan náà ni ó ní nǹkan ẹyọ kan yẹn náà ni pé àwọn bàbá tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà tó ti ṣe kalẹ̀ látàná àwọn eléyìí fẹ́ daṣẹ́ wọn rú ni. àwọn ọmọ ìyá wa lùsùn náà ó yẹ káwọn náà bá wa dá sọ̀rọ̀ yìí. àwọn ọmọ ìyá wa lùsùn náà wọ́n ń wò wá náà ni ó yẹ ká bá wa dá. àwọn sì ń fi wá ṣe yẹ̀yẹ́ ọgbọ́ àwọn ọmọ ìyá wa lùsùn náà wọ́n ń wò wá wọ́n sì ń fi wá ṣe yẹ̀yẹ́ pé a wí fún yín ibà ń sọ fún yín pé súnfí tẹ́lẹ̀ ń ṣe ni ibà lè rí ibú ní bẹ́ẹ̀ wọ́n jàre wa bí wọ́n jàre wa eléyìí ti yẹn jàre wa báyìí. tọ́lẹ́ ni awí yìí nísìnyí abábá bàbáǹdì lọ́wọ́ rẹ̀ lórí bàǹdì lọ́wọ́ yìí wọ́n ò ní sọ pé tọ̀bàǹdì lọ́wọ́ rẹ̀ yìí. báàlù súnà bá wá jáde tì wá lónìí wọ́n jáde bí wọ́n jáde wa tí kì í bá já sí wípé àwọn ọmọ ìyá wa lù súnà yìí àṣejù tí wọ́n ń ṣe tí ń mú wa jà tá a fi dọ̀tá tá a fi tipa ń bára wa jà làwọn bàbá àtàná tí wọ́n ṣe wàhálà fẹ́sìn tí wọ́n fara gbolẹ̀ táwọn ò ṣerú wèrè yìí tí wọ́n ọba ayéjẹ́ báyìí tí wọ́n tún ayé ṣe tí wọ́n ró gbogbo lẹ̀ fún wa tí wọ́n dẹ̀ fún wa táwa fi ń rí bí tàbí rìn bẹ́ẹ̀ tí wọ́n mú ìsìlámù wọ gbogbo lẹ̀ Yorùbá tí wọ́n ìsànú àwọn èèyàn àwọn bàbá yìí ni wọ́n ń fẹnu gún tí wọ́n ń pè wọ́n kèfèrí ń tọ́fàjà wa nù wọ́n bá yẹ pé dàtà wa àfa àsàmánì tòní wọ́n ṣe dà wọ́n ṣe ń fún wa. wọ́n kọ́sàn wa. ọ̀gbọ́ àgbọ́yé bàbá. wọ́n kọ́sàn wa. àwọn bàbá àtànáà tí wọ́n ń ba tí wọ́n fẹ́ faṣọ yìí wọn ya tí wọ́n fẹ́ pa ọlá wọn rẹ́ èyí wọn là ń jà sí. mo ní kó ló o sí yanyan o sí torí mi ò rí onísúnà kan tó yẹ pé súnà nábì sàlàfíà ló gbé lọ́wọ́ tí ó wàá jẹ́ pé èròǹgbà rẹ̀ ni pé mo fẹ́ bá tàwọn kan tó ti lọ jẹ́ àṣà wa nínú Al-Qur'an láti máa ń mú tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tus'aluna amma kanu ya'malun tiwa nu àwọn báyìí ti lọ àmọ́ nǹkan bá ṣe tábà rí pé àṣìṣe lélẹ́yìí á ṣàlàyé pé eléyìí ọba àwọn inú mi máa ń dùn nípa ọmọlẹ́ sàbùrù ni mí nínú àwọn àfáà tẹ́ ẹ̀ bá ń sọ pé àwọn bàbá yìí ńlọrin wọn ò bí ìdákẹ́ ńkà bàbá ńlá lókun. sáwọn táwọn àfáà mutakadimina tí wọ́n ti lọ tí wọ́n ṣe wàhálà yìí kalẹ̀ gbogbo àwọn àgbàlagbà àfáà tí wọ́n ti lọ látẹ̀rí àfáà Alimi àtàwọn tí wọ́n bá àfáà Alimi lò gbà àfáà Bígọ́rẹ̀ ti lọ àfáà Kumburi Karaku ti lọ àfáà ọmọ Àkókòrò ti lọ àfáà Badende ti lọ àfáà ọmọ Híyà ti lọ àfáà Sàrùmí ti lọ àfáà Olóyin ti lọ mèmásà ọjà gbọ́rọ̀ ti lọ àbágbàláyùn rẹ ti lọ ọmọlẹ́yìn ti lọ gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ àbá àbúzọ àrílé agbọ́n àbá alásùnnára àbá ádámù alánàmú àbá alábìdúngbò àbá alásùnkú ti gbogbo àwọn àfáà yìí ti lọ wọ́n lo ayé wọn tí wọn ní stéènì ẹyọ kan tí wọ́n fi kú láyé. so ṣé nínú wa tó tako baba ńlá mi pé wọ́n fẹ́ da ìlànà rẹ̀ rú tẹ́lẹ̀ mọ̀ pé ẹ ṣì nù ntí òye yín ni pé njọ́ tí Mọ́dékàsí dé tí ṣe Kàdámù dé ṣé báwọn náà bá àwọn bàbá kan lẹ̀ ṣé àwọn náà wá da àwọn bàbá kan rú ni kọ́lá wọn bá rú àwọn bàbá wa yìí láyé gan níbẹ̀ wọ́n bá àwọn bàbá lè ti wa ni wọ́n bá wọn máa ń sọ ìtàn wọn ni pé àwọn àfa àkẹ́tẹ́ lọ́nà sá ìlànà tí wọ́n gbé kalẹ̀ yẹn ṣé wọ́n á dàrú ni lára Sheikh Kamal náà gàtàwọn náà gbé lànà tí wọ́n náà dé ó yàtọ̀ sí lànà tí gbogbo ara lọ́rin lò ìjọ tí mi ti lágbóyè súnmọ̀ báyìí kọ́lá ìjọ sọ fún ìjọ torí ń lé wa àwọn èso ń súnfí kí ní ẹ̀nà ń bẹ̀ àfáà lọrin tí bá ń parọ́ pé ní súnfí ni bàbá ńlá ọ̀run òkúrọ́ ni ọ́ ká bàbá ńlá rẹ̀ márùn-ún tó jẹ́ Tìjàní àbí Kàdíríyà wallahi ò lè rí kà tí bàbá ńlá ni ó pé Kàdíríyà márùn-ún ká ò lè rí kà ìtàn lọ́rin ó nígbà tí onísúnfí wọnú lọ́rin tí sáwí bẹ̀rẹ̀ àfàsàlásí la kọ́kọ́ sáwì Kàdíríyà oníwìrì dín ní àkọ́kọ́ sáwì Tìjàní àwọn méjèèjì ní sí wọn ò tí ì tó 150 years tán kú àbí wọn ò kọ́ àwọn èpè 100 tán kú. so láfi mọ̀ pé kẹ́ ẹ máa lọ pé súfì súfì lẹ́tẹ̀ lọ́rin ní ẹ mọ́ tẹ̀ ń sọ ni o ẹ mọ́ kẹ́ tẹ̀ ń sọ àfa Alimi níbo ni sáwì rẹ wà níbo ni sáwì wọn wà ní máa ń sọ pé mòlúdì nígbò láfà Alimi ṣe mọ́lúdì gbogbo àwọn afá ńláńláńlá kò Kumburi Karatu wọn náà ṣe mọ́lúdì
àfa kò kéwú kò gé ònìgbò ni wọ́n dé wọn náà ṣe mọ̀lúdì wọ́n èso súnfì oníkéwú ni wọ́n oníkéwú ni wọ́n ẹ̀yin yìí lẹ fẹ́ lọ ìlọ́kùlọ́ ẹ wá fẹ́ lọ pé ìlànà bàbá òun lẹ́ ń tọ̀ so bí tí mo ti lọ òun náà ni pé alùsùnà ṣe rí bí àwọn àdàbíyà ṣe lọ in tí wọ́n gbédé sílẹ̀ Yorùbá tí àwọn mẹ̀kàzí náà ṣe kádà táwọn náà lọ táwọn náà ní tuntun sílẹ̀ Yorùbá súnà nábì sàlàfíyà àwọn náà wá fẹ́ lọ òun làwọn náà fẹ́ lọ á sì fi takùtà àwọn bàbá kankan torí ọ̀ lè gbọ́ orí láyé lẹ́nu wa kíkẹ́ bàbá kan kèfèrí ni èyí tí sì ń pè àwọn kéfìtẹ́ pé wọ́n kèfèrí ẹ̀rí kọ́ àgbọn sọ pé èyí sára wa yíò jàbàtà àgbọn sọ pé léyìí sára òun náà sọ pé àwọn náà àyè ṣe kan náà ẹ̀yìn kílẹ̀ mọ́ àdàwà papọ̀ fún àwọn ètẹ́ bá ti jọjú ara yín báwọn àwọn èdè àyè papọ̀ àlè dàyè papọ̀ so òun ni pé ibi tí mo ti lọ òun ni pé ẹni tó bá fẹ́ kó ipa ńláńlá ní àwùjọ yìí ní òbí tọ́ àwọn ọmọ rẹ̀ ní títọ́ ìmánì ìgbàgbọ́ jẹ́ ká mọ̀ pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo náà ní ẹnìkan kan ò sí lè rẹ́písẹ́ǹtì agbára rẹ̀ jẹ́ kó yí àwọn ọmọ yẹn láti kékeré pé ẹnìkan kan ò lè rẹ́písẹ́ǹtì agbára rẹ̀ ṣùgbọ́n kan ẹnìkan kan lẹ́tọ̀ọ́ sí ká máa pé àfọlọ́run ẹnìkan lẹ́tọ̀ọ́ sí ká máa lọ lè sákójókójó lọ́gbà àfọlọ́run ẹnìkan lẹ́tọ̀ọ́ ká máa bẹ̀rù àfọlọ́run ẹnìkan ò lè di arísìkí àfọlọ́run tí kò máa yí àwọn kéèké tó ọlọ́run ní sàrísìkí fẹ́ dá tí kò máa yí wọn so gbogbo àwọn nǹkan yẹn òun ni ó jẹ kó jẹ pé èyàn ò ní ipa tó jọjú ní àwùjọ.